ṣojú ẹnì kọ̀ọ̀kan wa lápapọ̀ ayọ̀ agbẹ́ọ̀gá ọlọ́run ó ṣe bàbá gbọ́ ọpẹ́ wa àdúpẹ́ fún ìrìn àjò wọn láti Abẹ́òkúta wá sí ìlú Ìgbòòrò ẹ jẹ́ kó jẹ́ ayọ̀ fún wọn ayìnyín ọlọ́run ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa ní gbogbo ọ̀nà ẹ máa bá wa lọ àwọn gbàdúrà fún bí ìlépa wa pàápàá jùlọ ní ilẹ̀ yé wa bàbá gẹ́gẹ́ bí àwọn bàbá wa sẹ́nétọ̀ Àmósù ti jẹ́ aṣíwájú èyí àti ń tọ̀ wọ́n lẹ́yìn ẹ̀mí ni wọ́n wá bá wọn gbé wọn ṣé pàtó náà má jò já sásá èrò gbá wọn fún ilẹ̀ yé wa tó wá sí bàbá wa bí yọ jẹjẹjẹ ìjà ìpèsè rẹ̀ wípé yóò gbé ipò aláṣẹ ní ìpínlẹ̀ Ògùn àfọwọ́lé yín lọ́wọ́ ẹ̀mí ni wọ́n ẹ̀ máa jọba ipò náà ó bẹ̀ sí lé wọn lọ́wọ́ àti ìgbàgbọ́ àti ìdánilójú wípé yẹn lóòrùn ti ta gbogbo ògbó ẹ̀sìn ìgbà ipò náà fún wọn wípé yẹn wa ó lọ sí ibi tó dára ní àgbègbè yìí àti orúkọ yín da ẹ̀mí ni wọ́n ti darapọ̀ àgbàdà tí wọ́n nílò ní gbogbo ọ̀nà ó lè fẹ́ wọn àti àwọn àti ìsọ̀gbé wọn ẹ̀ máa jọba náà ìṣẹ́ni tí ó wà ní ìgbìmọ̀ aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ẹ̀mí ni wọ́n ẹ̀ máa jọba ọlọ́run ẹ̀ máa gbogbo ní gbogbo ọ̀nà gbogbo àwọn máa yìnyín ilé ayé wa àgbàkóso orúkọ Jésù. Àmín. Àmín. Àmín.